Africa Content TV.
níyọ̀ ọmọ olókoroko mọ́gbàdo bọ̀ wánú ilé nínú bàbá tó kìkì lọ́mọ ọmọ pé nínú ilé yìí ẹni lọ́ máa náà fi hàn àjàgbó iṣẹ́ ọdẹ hẹ́rẹ́ oníṣẹ́ bàbá tó bí wọn lọ́mọ ilé ọmọ sọgbọ́n nílé sọgbẹ́ni ìgboro sàtẹ̀dọ́jà sọdún gbẹ́dìlú nínú ilé bàbá tó bí yín lọ́mọ àtàwọ̀dáwọ̀ ọwọ́ mi ọ̀tún yéńgbéyéńgbé ní bàbá yín ṣe lórí ẹni mọ̀fẹ́ ní gbàgbà alẹ́ ní ìsàlẹ̀ ọ̀gùn nínú ilé bàbá tó bí yín lọ́mọ iṣẹ́ ọdẹ rẹ́rẹ́ mi ṣe bàbá tó bí yín lọ́mọ níjọ́ tí ń tọ̀yọ̀ ọ̀rọ̀ sí lọ́jọ́ ọjọ́ sí nílé aláàfin ọ̀jàgbó aṣọ ìrọ̀rọ̀ ọba aṣọ tí mo mi kíkan yómùyómù lòrò kúkú ké lọ́dẹ náà kí ni mo ní ẹ̀wọ́ ọmọ yìí mi lọ́jọ́ ọjọ́ sí ẹni ọdún Igboora o bàbá mi mo kí ọ ní ọbẹ̀ òun mo sún bàbá níwọ̀n èébèyé mo ti lọ sọ́ba níwọ̀n ẹ̀fẹ̀fà ẹ̀dẹ́ bàbá tó fi yín lọ́mọ aṣọ ìrọ̀rọ̀ sọ́mọ wò mí ràn mí ìjàsà òṣèré ó ní òbí ọmọ ẹlẹ́ni àtẹ́ nǹkan ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́lẹ́ òbí ẹ̀fẹ̀ aṣọ ọmọlódé gbọ́dọ̀ ọlọ́dọ̀dọ̀ tiẹ̀ mi lọ́sọ̀ yìí ìjẹ̀sà èyí ní ìjọ bá mi lọ́dọ̀ lọ́rọ̀ fún mi wálé kí ló ń tó yeye kú mọ níye ọmọ olóko àdó nìyí ọmọ olóko yẹ àkàràkẹ́ rúkúdù kábíyèsí olùdarí ògógó ọmọ akúnyẹ́ pẹ̀lẹ́rì ọjà tẹ́ ẹgbẹ́ lọ́jà sí ọ̀tà tẹ́ ẹgbẹ́ lọ́jà tí ó lówó lórí ní bàbá yìí ká sọ fún tí wọ́n pẹ̀lú eégún ẹ̀yin lọ́ba akẹ́kọ̀ọ́ kí ọlọ́run ọgbọ́n lọ́rọ̀ bá gbọ́ kí lọ bá lọ bẹ̀rẹ̀ sí ìhà olúgbò gbọ́dọ̀ máa wọ nílẹ̀ ìlọrun ó ìhà ẹ̀sà gbọ́dọ̀ ọmọ tó ṣògògó tó lọ wọ́n mọ̀gá òfófúlé ọmọdé alẹ́ kan ọmọ ọlọ́run kẹsà ó tó jó olùlàrún ó ẹ̀yin lọ́mọ bí ò sí àṣọ bí ò sí ìró ọmọ ẹlòmíì bá bọ̀rọ̀ alẹ́ àjọ̀gbọ́ òkòkòrò bídí adágún náà jáde àṣẹ òkòjá ìjà kárọ̀ yọ abídẹ́sù káwọn ẹni ọlọ òkú ọ̀gbọ́n ẹgbẹ́ ẹ̀kú ní igi ọ̀gbọ́n ilé ìbátan bí ọlọ́mọ ẹ̀kí dáná iná tí ọ̀gbọ́n ẹ̀kọ́ mi pa omi tí ọ̀gbọ́n ẹ̀ka sí nílé. ìyàwó ọ̀kẹ́ olú àṣọ ìyàwó ọ̀kẹ́ ọlọ́pàá àmọ́jọ ọba àbíjú tó kọ ìjà dára gidi lọ́wọ́ ọ̀pá oṣù bàbá tó ọ̀yẹ́ kéde ìyàwó àṣọ ọlọ́pàá àmọ́jọ ọba àbíjú kájákí tí yọ lọ́pọ̀ lẹ́nu tàbí àkàrà bọ́bá òfìsì mú títí ọjọ́ alẹ́ pàṣẹjẹmú kọ́ni kẹsẹ̀ ẹ̀fún mi tó mi tọrọ ọbẹ̀ lọ́pà bẹ́ẹ̀ fún mi tó mi tọrọ ọbẹ̀ lọ́pà ẹ̀fún mi ní irun abẹ́ dùn tó ní ọbẹ̀ lọ àjọpá ní wọn àwọn ọ̀pá nínú ọlọ́pàá àgbàjọ ọba àbíjú kájákí tí ìyá olóko lẹ́nu agbọ́wọ́rì ọ̀nàrẹ́bù bọ̀rí sàrà àdìgbò agbọ́wọ́rì ìmùlẹ̀ rẹ́bù dàgbàbọ̀ tí ò sí ní ayé mọ́ kíní kankan ò ní ìṣẹ̀lí rẹ̀ kíní kankan lẹ́sẹ̀ kíní kíní tí bẹ létí omi àrùn kìí ṣe àti bẹ lẹ́sẹ̀ odò ikú yìí pẹ̀tà lọ́dún rẹ̀ wọ́n lọ́wọ́ ìbàdàn tí olúyọ̀lé ọmọ agbọ́sàsà mọ́mọ́ sánìyí ọmọ agbọ́sàsà mọ́mọ́ yà pẹ̀lú ọmọ wọ̀ ọ́ ọmọba àtàkìdókìdó tọ́bàdọ́tọ́ ogun iṣẹ́ ogun iṣẹ́ ọmọ bí ọlọ́mọ ìbàbọ̀lò ní máa jágún ọjà máa jágún ọjọ́ gbogbo bí òkun nípa kíkanjú lọ́dà lè lórí ààrẹ àwa ìbàdàn lóko náà ọ̀gbọ̀n nínú ilé bàbá tó ti yá lọ́mọ lọ́dọ̀ ọlọ́ọ̀gbọ̀n ọba nǹkan kan ò ní ìṣẹ̀lí rẹ̀ gbogbo ọmọ gbọ́rọ̀ ètìrí aláàsọkù àkú ọdún tọ́bí ọmọ agbórí ìkíré kérébé ẹgbẹ́ náà rí ìgbàgbé tí a fi lórí ìdíjejè èmi náà lórí ìdíjejè ẹsẹ̀ bí ọba òkú ọ̀nà ìjàmbá aláṣọ tó fi mú ilé ọ̀rọ̀ ilé fi sàwọn aláṣọ ọ̀kan ni mo ní wọ́n bí èjì náà wọlé sọ́dọ̀ mi àtọ́jú ewúrẹ́ àtọ́jú èjìrẹ́ lè yá ẹ̀ wíní lójú ọ̀rọ̀ ìdìbò ọmọ tó jẹ́ ọ̀pẹ́ ti sì bẹ́ẹ̀ sẹ́ ọ̀pẹ́ sí ní aláàgbé sọ́wọ́ tó ní kó aṣọ. Ikú ọ̀rọ̀ gbogbo ọba gbókun bàrà kíyọ̀ ọmọ olókoroko mọ́gàdé kò lákùn lé nínú ilé bàbá
iṣẹ́ ọ̀dẹ̀ mẹ́rin iṣẹ́ ìbákọ́bí ọlọ́mọ ẹ̀yin ló máa ṣọ̀gbọ́n ti lé ṣọ̀gbọ́n ní ìgboro ṣàkẹ́dọ́gà ṣọ́nà òfẹ́ nìlú nínú ilé ìbákọ́bí ọlọ́mọ àwọn òkú ọlá o òkú ọmọ akúrò ní ọmọ akúyẹ kọjá ni ọmọ akékaka kéèké ọlọ́run bá gbọ́ bí ọlọ́run bá gbọ́ ará ẹgbẹ́ yìí èdìrí aláàsopọ̀ ẹbí kan bí ọmọ agbórí kérékéréké dédé orí ìgbàgbọ́ jẹ̀bi 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 lórí ìyẹyẹ òdó lórí ìyẹyẹ ṣẹbi ọba nínú ilé ìbátóbi ọlọ́gbọ́n èdìrí aláàsopọ̀ káàtọ́jú ewé ewé káàtọ́jú ewé ewé èdìrí aláàsopọ̀ ẹnu jọbí ọba tuntun gbọ́dọ̀ kí ìyẹn olóko lẹ́nu ìjàdí àká ọmọ òfin dìbò títí ọjọ́ alẹ́ bàtẹ́kẹ́ fún kọ́ni kẹ́sẹ̀ bàbá ẹ̀fọ́ sàyẹ́ láti ní ọjọ́ ọ̀sán èyí àgbọ̀ máa gbọ́ ní nàìjíríà àgbẹ̀wé kájẹ́ tó ló jẹ pé ìyá ẹ̀ àgbẹ̀ bàbá àgbẹ̀ ìlú àgbọ̀ ọjọ́ bọ̀rọ̀bọ̀rọ̀ ní nàìjíríà aláàfin ẹ̀fọ́ sọ́bí ọba àgbọ̀ Executive Governor of the state, ably represented by the Deputy Governor, Barrister Adebayo Lawa. You are welcome, sir. Akiyin ẹkú gbogbo gbà wá. Ìlú dùn ní àsìkò tí ìlú ní kan o. Ẹ ṣé. Honourable Commissioner for Culture and Tourism. Ẹ ṣé àdúpẹ́ ẹkú gbogbo gbà wá. Mo kí ọmọ wa Commissioner for Local Government and Chieftaincy Matter. Ẹ ṣé ẹkú tọ́jú ìlú. All I referred royal fathers, particularly the Olu of Ilaro, you are welcome. Kabiyesi, I greet you. All spirituals, religious and community leaders,
Igboora Traditional and Honorary Chiefs, Igboora Community Foundation, Igboora Central Working Committee, and the Igboora Community Leaders. The World Twins Creation, the local organizing committee for the 2024 Twins Festival. All twins present. Ejire Oyilaki, ọmọ ẹdun agbórí gírébérébé, ṣáàsì bíbá inú ẹ̀yìn ìbejì. All brass sons and daughters of Igboora and Ibarapa in general, gentlemen of the press, ladies and gentlemen, on behalf of the entire Igboora community and Ibarapa as a whole, I heartily congratulate you all on this joyful occasion on the 2024 Twins Festival, themed Twins for Love, Unity, and National Economic Reorientation. Ladies and gentlemen, let it make it critical clear that this festival is not fetish in any way. It is imperative to remind ourselves again that Twins Festival is all about praising Almighty God. According to a study conducted by British gynecologist Patrick from 1972 to 1982, the southwest of Nigeria recorded an average of 45 to 50 set of twins per 1,000 births. In Igboora, this one is established several years ago that there is no house that you will reach that will not find one set of twins or the other. Let me begin with love, the foundation of any successful society in Nigeria or Igboora. Twins are celebrated with great joy and sense as a blessing to their families and community. The bond shared by twins from birth is so deep, love and mutual care. This love is not just an emotional, but as a force that nurtures harmony and empathy. Just as twins support one another through life challenges, we as a society must foster a culture of love that breaks down barriers of ethnicity, religion, and social status. A nation thriving by love is one that prioritizes the well-being of its people, especially the most vulnerable. When love guides our actions, we create a society where everyone feels valued and included. It is this that love that can help us bridge our divides and build a future where every citizen has the opportunity to thrive. Now, let me talk about unity. The relationship between twins in Igboora is a perfect representation of unity. Twins often share a special bond, one that enables them to face the world together, side by side. This same principle applies to our nation. We are a diverse country with different ethnicity groups, languages, and religion. But like twins, we must recognize that our strength lies in our unity. Unity does not mean uniformity. It means working together towards common goal, despite the fact of our differences. When we are united, we are better equipped to face challenges, whether they are economic, political, and social. Unity creates a stability that allows us to thrive as a nation. Ensure that every group, every individual feel a part of national project. Finally, we must address the importance of economic reorientation. Just as twins depends on one another, our economy must be balanced and interdependent. Igboora, while famous from its twins, it is also a town that thrives as well as agriculture. This local economy provides a lesson for all of us. Economic development must be inclusive and diverse. To achieve a sustainable growth, we must invest in education, technology, and entrepreneurship, while also supporting our traditional industry like agriculture. Economic reorientation means creating a policy that reduces poverty, creates jobs, and ensure that prosperity is shared by all. It is about building an economy that works for everyone, from the smallest rural communities to the largest urban centers. Just as twins in Igboora share an unbreakable bond,
We must love unity and economic reorientation to build a future for our nation. Love will ensure empathy and inclusiveness. Unity will give us strength to overcome challenges together, and economic reorientation. We will ensure that we all share in the benefit of progress. By learning from Igboora celebration of twins, we can chart a path towards a nation that is not only prosperous but also harmonious, where every citizen feel connected, valued, and proud to be part of something greater than ourselves. In conclusion, it is our collective wish, Your Excellency, that 2025 Twins Festival will be expanded to a national level through inter-sectorial and intra-sectorial collaboration with your continued support, sir. I would like to extend my gratitude to all stakeholders involved in this remarkable initiative, especially the Igboora Community Foundation, the Twins World Creation. I congratulate the entire Igboora citizen and the Ibarapa community at large. Together we will continue to uphold our rich heritage, value, and traditions. Once again, you are welcome to Igboora, the World Twins capital city. Long life Igboora, long life Ibarapa Central Local Government, long life Ibarapa land, long life Oyo State, long life Nigeria. Thank you all and God bless you all. Ìbí kí n padà lẹ́yìn ẹ̀ẹ́dúgẹ́ bí ẹ̀ẹ́dùn máa gbórí igi rékèrékè. Ọmọ Ìbàràpá kí ló dé tí a fi gbẹ̀gì rẹ̀ lára àsokùn? Kí ló dé tí a fi sun ẹ̀dẹ̀dùn tí gbórí igi nírètè? Èsè pé nígbà wáṣẹ̀ tí a bá bí ọmọ méjì ẹ̀pọ̀ ni a fi wá rú, òòṣà ni a fi wá bọ. Ìyá àbèjì ń gbà ní tọ́jára àsokùn ìgbà tó bí èjì rẹ̀. Ó gbogbo babaláwo lọ, wọ́n ní ọgbọ́rúurú ẹbọ kọ́rú, ìgbà tí ẹni ọgbọ́rúurú ẹbọ kọ́rú, ó kí àgbo kan bàbàrà, àgbo ọ̀hún ga, wọ́n rí ọmọ méjì bọ̀bẹ̀, àwọn ọmọ méjì yíra padà, wọ́n dọ̀gbọ́, wọ́n borí igi, wọ́n ń ṣeré, akọ́dà ọba dé, ó bèrè jìrẹ́, wọ́n fẹ́ kó wọn lọ́rẹ̀ èéfi ṣètùtù, wọ́n ò rẹ́ jìrẹ́ kó, ìgbà tó dọjọ́ kan gbà, ìgbà tí wọ́n darí dé, wọ́n fi kòkò, wọ́n fi dí ìbọn, wọ́n fi fọ́ kòkò àgbo yí dànù, ọmọ méjì wá mọ́wọ́, ó fi gbọ́dú, ojú yí padà ọ̀dọ̀ tọ̀tọ̀ èèyàn, ó fi gbàwọ́, ọwọ́ yí padà ọ̀dọ̀ tọ̀tọ̀ èèyàn, wọn ò ní kejì rẹ̀ wọ́n mọ̀ kára àsokùn mọ́. Excellency. Let me start this recognition from the chairman of today's occasion and member Federal House of Representatives representing Ibadan North East and South East Federal Constituency, Right Honorable Abbas Adigun Agboworin. You are duly recognized. And he is a bosom friend in the House of Representatives and our amiable representative representing this federal constituency, Honorable Adebayo Adepoju Anthony. I'd like also to recognize the Right Honorable representing Ibarapa East, Right Honorable Debo Ogudoyin, and here represented by Honorable Badekesi Ojedokun, representing Ibarapa Central, Ibarapa North Federal, Ibarapa Central, Ibarapa North State Constituency. I think he's going to Federal Constituency. Now I use you as point of contact and recognition to all
Oyo State House of Assembly that are here this afternoon, Your Royal Majesty, Ọba Jimoh Ọládídé Títílóyè, the Olu of Igboora, you are duly recognized. Kábíyèsí, kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, ìgbà ọdún kan ni, ẹ pẹ́ lórí ìtẹ́ àwọn bàbá yín. Your Royal Majesty also, Ọba Kẹ́hìndé Gbadéwọ̀lú Olúgbénlé of Ìlàró and Chairman of the State Council of Obas. Kábíyèsí, a kí yín púpọ̀. Ọdún yín la wá ṣe ní ọ̀sán yìí o. Kẹ́hìndé ni yín. Ẹ̀yin náà pẹ́ lórí ìtẹ́ bàbá yín o. Other royal fathers that are here this afternoon, you are duly recognized because of paucity of time. Let's quickly run through the protocol. But of course, I must mention the host commissioner, Commissioner Olatubosun, who happens to be the Honorable Commissioner for Culture and Tourism in Oyo State Government. And also the Honorable Commissioner for Local Government and Chieftaincy Matters, Honorable Demola Ojo. You are duly recognized. Now, Honorable Commissioner for Youth, Alaja Wasilat Adegoke, you are duly recognized. The chairman of this local government, Honorable Olushola Adeleke, you are recognized as well. All other chairmen that are here are duly recognized. I noticed that the chairman of your state library board is also here, Honorable Olayemi Taiwo, you are duly recognized. And also the chairman of your state hospital management board, also duly recognized. All service commanders that are here maintaining security, peace and tranquility on this field, you are appreciated for the services that you are rendering on this particular occasion and in Oyo State generally. Moki, the chairperson of the day, Chief Mrs. Bosede Elizabeth Daramola, Iyalode of Iruwa, and Iyalojas General of Ìbàràpá Land. Gbogbo àwọn agbófinró pátápátá tí mo ti kí, mo rí wọn bí, so ẹ kú iṣẹ́, yóò máa ju yín ṣe o. Gbogbo àwọn amúgbálọ́wọ́ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti deputy governor, gbogbo yín la kí. Pàápàá jùlọ mo wá kí àwọn twins ambassadors, Taiwo and Kehinde Oguntoye. Distinguished ladies and gentlemen of the press, I say good afternoon to all of you. Lónìí, lórúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, onímọ̀ ẹ̀rọ Seyi Makinde, mo kí gbogbo wa ní ìlú mo kí gbogbo wa ní ilẹ̀ Ìbàràpá lápapọ̀, pàápàá jùlọ ní ìlú Igboora. Lọ́sọ̀ ìpè a kú ọdún, a kú ìyèdún, àpọ̀dún la ṣe láyé o. Àtúnlé sàmí ni. Àmín o. Ní
lórúkọ gómìnà mo ń bá wọn sọ̀rọ̀ nídàájí yìí bó ṣe ń ti Àbújá dé nítorí ètò yìí pé àwọn máa wá nídàájí iná dé ṣùgbọ́n èmi fúnra mi mo ní Your Excellency láti bí ọjọ́ mélòó kan lọ sókè lọ sílẹ̀ ó ti pọ̀jù fún yín ẹ farabalẹ̀ kẹ́sìmí díẹ̀ gbogbo ojúṣe tí ó bá yẹ ká ṣe pẹ̀lú ògo Ọlọ́run èmi àti gbogbo àwọn ẹlẹgbẹ́ mi níjọba a máa ṣojúṣe yín inú mi sì dùn pé gbogbo àwa tí a wà níjọba díẹ̀ nù wọn ni mo ti dárúkọ gbogbo wa la péjú pésẹ̀ nínú ètò yìí lọ́sàn-án yìí torí náà ńkọ́ gómìnà ní kí gbogbo yín ní ìlú Igboora àti Ìbàràpá lápapọ̀ pé a kú ọdún a kú ìyèdún ọpẹ́ láṣẹ láyé. Gbogbo àwọn tó ti sọ̀rọ̀ síwájú ọ̀pọ̀lọpọ̀ bí ọdún yìí ṣe bẹ̀rẹ̀ àti bí tá a bá dé náà ti sọ pàápàá jùlọ mo ní àkíyèsí sí ohun tí kábíyèsí sọ àti Honourable Commissioner for Culture and Tourism mi ò fẹ́ ṣe àtúnwé asán ṣùgbọ́n bó ṣe rí náà nìyẹn èyí tí mo fẹ́ fi dá wa lójú ní Igboora lọ́sàn-án yìí nínú ètò àwọn ìbejì ó ní pé àti ìbẹ̀rẹ̀ o we have not started and we must take it as such. The uniqueness of this event clearly shows that we must embrace and celebrate our twins and multiple births. Ohun tí mo sọ ni pé ètò tá à ń ṣe lónìí yìí gbogbo wa lápapọ̀ a gbọ́dọ̀ mọ̀ pé ó yàtọ̀ àwọn ìbejì gẹ́gẹ́ bí ọmọ bíbí wọ́n yàtọ̀ sí bá a ṣe ń bí àwọn ọmọ níkọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan tó bá ti di méjì lápapọ̀ iṣẹ́ Ọlọ́run àwa mọ́rìndì ni ó yẹ ká gbà pé iṣẹ́ Ọlọ́run ni nínú ìmọ̀ bí ọmọ ṣe ń wáyé mo fẹ́ ká ẹ farabalẹ̀ àwọn ìbejì Ọlọ́run ṣàwọn dání ìmọ̀ yẹn dẹ̀ fi yé wa pé ọ̀nà méjì làwọn ìbejì ṣe ń wáyé aláwọn ìbejì tó yẹ pé nínú ẹyin kan lọmọ méjì ti ń jáde àwọn alákọ̀wé ń pè wọ́n ní monozygotic twins ẹyin kan ṣoṣo báyìí ló ń di méjì àwa gẹ́gẹ́ bí ẹ̀dá tá a nímọ̀ púpọ̀ tó bá ti bí wọn á kàn ní ìbejì ṣùgbọ́n iṣẹ́ Ọlọ́run àwa mọ́rìndì ni ọ̀nà kejì táwọn ìbejì fi máa ń wáyé à ń pè ní dizygotic twins eléyìí táwọn obìnrin bá lóyún tó bá lóyún ẹyin kọ̀ọ̀kan ló ń di ọmọ ó yàtọ̀ sí ẹyin kan tó ń dọmọ méjì ẹyin kọ̀ọ̀kan ló ń dọmọ ta ló wá fẹ́ sọ fún mi inú àwọn tó ń ṣe parade lónìí bóyá monozygotic twins ni wọ́n or dizygotic twins ẹ rí pé ṣe Ọlọ́run pọ̀ ẹ yóò ń wá ànábì yìí. Sallallahu alaihi wa sallam. So ìtàn ṣe lónìí kì í ṣe nǹkan yẹpẹrẹ and ní Igboora yìí gẹ́gẹ́ bí kábíyèsí ti sọ ẹ rí pé àwọn èèbó ìtàn ṣe táwa mú ní èrèfé yìí wọn à mú ní èrèfé research ìwádìí sì ń lọ lọ́wọ́ báyìí pé báwo ni ìbejì ṣe ń wáyé mo ti sọ̀nà méjì fún yín nísìn ṣùgbọ́n ìwádìí sì tún lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tó náà ńkọ́ ní Igboora yìí
Ọlọ́run máa mọ̀ ṣàwádá láti rí pé àwọn ìbejì wọ́n pọ̀ púpọ̀ ní bíbí ní ìlú Igboora yìí. Ìwádìí tó tún ṣẹlẹ̀, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, àtàwọn ìbejì tó wà níbí àtàwọn abíníkọ̀ọ̀kan, ó ní pé in every 10 births ní Igboora yìí, nínú ọmọ mẹ́wàá tó máa ń bí ìkọ̀ọ̀kan nú ẹ̀ ìbejì náà ń jẹ́. Ó yẹ kí gbogbo ẹ̀yin tó mọ̀ ń pa ìwádìí yìí ní Igboora yìí kẹ́ ẹ jẹ́ mi lẹ́rìí. In other words, 10% of the births in Igboora are twins. Why is it so? Ó yẹ ká pera wa, ká forí sórí, ká pé bó bá yẹ pé nǹkan tọ́lọ́run ṣe fún wa ń bí yìí ní eléyìí báyìí, ó yẹ ká gbárùkù tí àbí kò yẹ ká gbárùkù tí? Ó yẹ ká gbárùkù tí sà. So gbogbo wa kábíyèsí, mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi pè gbogbo wa níjà nílùú Igboora yìí láti rí pé àwọn ọmọ tọ́lọ́run yọ̀ǹda fún wa tán jẹ́ ìbejì yìí àkàndá ni wọ́n. Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi wọ́n síbí láti fi wọ́n ṣe àpẹẹrẹ bóun Ọlọ́run ọba bóun ṣe tó nínú ọlá àwọn. À ń jẹ lásà ni, à ń jẹ irú ni, à ń jẹ àlùbọ́sà ni. Ṣé Ìbàràpá nìkan náà ń jẹ ìlàsà? Ṣé Igboora nìkan ni? Ẹ dá mi lóhùn, kìí ṣe bí nìkan. Hello, ẹ ṣeun. So tí bébà tó bá yàtọ̀ náà, ẹ̀yin láti gbà pé Ọlọ́run ọba náà ló ní kó yàtọ̀. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Fún di eléyìí báyìí, ẹ jẹ́ ká gbà pé ìtọ́lọ́run kọ̀ díẹ̀ sí wa ń bí, ká mú lókùnkúndùn, ká dẹ̀ mú ní tí ó jẹ́ pé ká máa celebrate because of the uniqueness of twins in the Ìbàràpá land, particularly in Igboora here. Commissioner wa ti sọ̀rọ̀ nípa UNESCO, òdodo ni. I'm assuring you as the overseer of the Ministry of Culture and Tourism, à ń gbìyànjú láti rí pé a lift ọdún ìbejì yìí to UNESCO standard. And tá a bá ti rí yẹn ṣe, even owó tá a máa fi ṣe ọdún yìí pàápàá kò ní tán wa lọ́wọ́. Tó náà kọ́ iṣẹ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ lórúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Seyi Makinde láti rí pé ọdún ìbejì tá à ń ṣe níbí yìí ó wọ UNESCO. And I will tell you, ìlú kan wà l'Amẹ́ríkà tó ń pè ní Utah. Ọdọọdún ló máa ń ṣe irú ọdún yìí, ọdún ìbejì. And all over the world ló máa ń lọ sí Utah láti ṣe ọdún ìbejì. Àpèjọ lásán nílùú yìí ní àwọn ìbejì tó máa ń lọ, they are in the range of 5,000 to 7,000 twins. Eléyìí tá à ń ṣe tó jẹ́ nǹkan kékeré ní bòńkẹ́lẹ́ báyìí, we want to really bring this festival to international standard, that people will be coming all over the world. America ni, Europe ni, Asia ni. Ìtaari lónìí tí mo ṣe ní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Arrangement yìí ó ń tẹ̀síwájú, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n tó bá di subsequent ones, we want to see twins, age group by age group. We want to see twins and their profession and uniqueness in this type of gathering. Ní Ghana, lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àwọn ìbejì kan tó wọ bí wọ́n ṣe bí wọn, school kan náà ń lọ, ọjọ́ kan náà ń jáde ní school títí until of recent. Tí wọ́n graduate níjọ́ kan náà, àwọn méjèèjì
jọ́kan náà ni wọ́n pè wọ́n síbi iṣẹ́ lọ́ọ̀yà láìpẹ́ yìí. So a gbọ́dọ̀ gbìyànjú gẹ́gẹ́ bí òbí àwọn ìbejì láti rí i pé a tọ́ wọn sọ́nà ẹni tí wọ́n jẹ tí wọ́n mu wọ́n ní ìbejì náà ní máa ń mu wá látọ̀run wá sílé ayé àbí bẹ́ẹ̀ kọ́ ohun tó ń jẹ tí wọ́n mu Ọlọ́run bá wọn ṣe. àwa lè ṣaláì wọ́n sọ fún wa pé tá a bá fẹ́ kí ọdún yìí kó máa rọ̀ṣọ̀ kó máa ṣe dáadáa ju eléyìí tá à ń ṣe lónìí yìí lọ ìpèníjà tó wà a gbọ́dọ̀ mú sọ́wọ́. ìkíní èmi rò pé iléèwé tí à ń ṣe kíní yìí bí mo lè jókòó ń bẹ̀ yẹn náà mò ń rò ṣé mọ̀ pé àwọn àrà kan wà tó yẹ ká máa dá gẹ́gẹ́ bí ìlú fún àwọn ìbejì bẹ́ẹ̀ torí pé fíìdì yìí ti skul ni a lè dára yẹn. I will encourage the community through the Ministry of Culture and Tourism, look for a piece of land, a parcel of land that will serve as venue for Twins Day. Tẹ́ bá mú tí mo bá rí ìwé yẹn nìbàdàn next week pé ilẹ̀ nìyí pẹ̀lú ògo Ọlọ́run ọba we will come and inspect and give necessary support so that à ń lo fíìdì òní síbẹ̀ mọ́. ẹ wá jẹ́ kí n sọ fún yín o tẹ́ bá wo àwọn tó ń bímọ ń bí àwọn obìnrin tó ń bímọ níbí ìwádìí fi yé wa pé wọ́n máa ń ga díẹ̀ ju àwọn tó ń bímọ kọ̀ọ̀kan lọ àwọn tó ń bíbejì ẹ ṣàkíyèsí wọ́n máa ń ga díẹ̀. It's because you have not gone into research. I have gone into research. Go Google research. And ìwádìí tún sọ pé àwọn ìbejì tẹ́ ń wò yẹn Ọlọ́run fún wọn ní ẹ̀bùn ọpọlọ. They are always very sharp. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Very, very sharp. Èmi kọ́ ló ń sọ, mo kàn bí n bá ń sọ, mo ń sọ lẹ́nu ni. That's the outcome of research and I didn't conduct the research. So tọ́lọ́ bá wa fún wa nírú àwọn ẹ̀bùn ọmọ báyìí. Ó mì pé ibi tá a fẹ́ kí obì hù, tá a fẹ́ gbé obì sí, tá a débẹ̀ tí obì dẹ̀ lálẹ́ hù. Kí ló yẹ ká máa ṣe? Ká bomi sí ká máa rin. Ẹ̀yin èèyàn wa lónìí ọdún ìbejì tá à ń ṣe ẹ jẹ́ kí publicity àwọn planning committee mo kí wọn o wọ́n ṣiṣẹ́ takuntakun but tàn ká tó bó ṣe yẹ. That's why most cities are not represented here today. Kò sí ìlú tí wọn ò kí ń bí ìbejì àtòrí pé àwọn ìbejì unique. Even bọ́bá ní kọ́ máa lọ Kánò àwọn òbí wọn ṣetán láti lọ ṣùgbọ́n publicity ò tó fún kinní yìí. Mo gbé wá ń jà next time around let's have enough publicity so that this event will be more glamorous than what we have this afternoon. A sì mọ̀ pé àwọn ìyá wa tó ń bíbejì ẹ̀mí wọn tún máa ń gùn ju ti ordinary lọ. Ẹ tún gbọ́ yẹn náà rí o. Ẹ gbọ́ rí. Ẹ gbọ́. So it's so unique, very unique indeed. Nígbà tí òbí bá bíbejì tí ìwádìí dẹ̀ sọ fún wa pé àwọn tó bá bíbejì lóbìnrin àwọn obìnrin tó bá bíbejì ẹ̀mí wọn máa ń gùn ni. Torí náà nǹkan yọ ká encourage àti máa bíbejì. Èmi bí mo ṣe dúró yìí ní ìsìn bóyá máa ṣe tún wá ìyàwó kékeré kan láti Igboora.
wa. Now, gẹ́gẹ́ bí ìjọba, ní ṣaláì sọ pé iṣẹ́ ìjọba ẹnìkan, ìjọba kankan ò lè dá ṣe tán. Tó bá yẹ pé ìjọba kan lè dá ṣe tán, bóyá ẹnìkan bá ti ìjọba kan bá ti ṣe, so kò ní nídìí ìjọba mọ́. Ṣùgbọ́n a mọ̀ làkàkà, a mọ̀ gbìyànjú láti rí pé ojúṣe ìjọba a gbọ́dọ̀ ṣe ni. Ìkíní láti ranrú ọdún méjì tá à ń ṣe yìí lọ́wọ́, ó ní pé ká ní ọ̀nà tó dára, so that people coming from far and wide wọ́n ní àǹfààní láti rin ojú ọ̀nà tó dáa. We planned up a Ido Road like 2 years back now. While I was coming, I paid attention, and I believe sincerely that we will double our efforts at ensuring that that road is fixed quickly. Bákan náà, ẹ rí wọ́n ní àwọn kọ̀ọ̀kan wà tí ó yẹ ká tún máa ṣe. Wọ́n ní our flag of unveil bóyá statue àwọn ìbejì a lè ṣe ọ́nú òjò. Mo pe commissioner wa àti chairman local government àti commissioner for local government tá a bá ti wọlé ní Monday, whatever we need to do, ẹgbẹ́ ohun tí mò ń sọ, gbogbo ojúṣe tó bá yẹ ká ṣe, chairman local government yìí ni ó dẹ̀ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ kó wo bá a ṣe máa ṣe ọdún ìbejì yìí, ibi tá a máa pa àwọn nǹkan wa mọ́, artifact làwọn alákọ̀wé ń pè, tá a máa pa á mọ́, so that gbogbo ọdún tá a bá fẹ́ ṣe inú ilé kan ló máa wà, wọ́n kàn máa ṣe, we move round. Báwọn ìbejì ṣe ń lọ tá à ń wò wọ́n yẹn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà tá a lè fi sí inú àwọn ilé yìí, tí wọ́n pé táwọn èèbó bá wá, àbáwọn aláwọ̀ ìjú, àbáwọn èèyàn jàǹkànjàǹkàn tó bá wá, wọ́n á lè mọ wò ó, tó yẹ pé ọdọọdún 18th century, 17th century, 14th century, gbogbo àwọn kìíní wọ̀nyí wà nù ilé wa. So a gbọ́dọ̀, the chairman of the local government, I challenge you, escalate your request to the commissioner for local government, who in turn will bring it for approval, so that all of these things will be put in place. Níparí ọ̀rọ̀ mi, lórúkọ gómìnà wa onímọ̀ ẹ̀rọ Seyi Makinde, mo kí gbogbo wa kú ọdún, mo kí wa kú ìyèdún, ọ̀pọ̀ ọdún láṣẹ láyé o. Gbogbo àwọn ìbejì wa, Ọlọ́run bá wa dá wọn sí, àwọn tọ́lọ́run ti dá sí, Ọlọ́run ò ní gbà. Kábíyèsí, mo kí yín púpọ̀ púpọ̀. Mo láti kí àwọn ọ̀gá wa kan, bàbá wa adájọ́, mo ti rí wọn ní ìjókòó ń bẹ̀ yẹn. Bàbá, ẹ kú àtìlẹ́yìn wa ní ẹ ṣeun. Bàbá Justice Akíntẹ́yẹ, ẹ kú àtìlẹ́yìn wa o. Ọ̀pọ̀lọpọ̀ kíní yìí ó wà lọ́wọ́ yín. Because of your rich experience in life, you really have to roll into action and ensure that what we need to do as government, we are always reminded to take steps. Inú mi dùn bí mo ṣe máa ń bá yín pàdé níbí ní gbogbo ìgbà, pàápàá jùlọ ní Ìbàràpá ń bí. You are one of our role models in Oyo State, particularly at the judiciary level. Thank you very much for coming. Àwọn màmá wa, màmá Adédìgbà àti bàbá Adédìgbà, àti màmá Adépọ̀jù àti bàbá Amos Adépọ̀jù náà, gbogbo yín ni mo rí, mo kí yín, ẹ kú àjọṣe ọdún yìí o, ọ̀pọ̀ ọdún láṣẹ láyé. Thank you very much and God bless everybody.